Akeem Martins mi dáadáa. Èkó lórí òkun lọ́sàn-án. Èkó lórí òkun lọ́sàn-án. Láwọn fò ọ̀sà ò ṣe é gbé lọ sábòjá. Òkun ò ṣe é gbé lọ sábòjá o. Àlékò lórí òkun lọ́sàn-án. Ẹ̀yin lọ́lọ́run fún. Martins gèlè kò sùn. Ọkàn ìkódò kórí ẹ̀ má ṣe kọrí. Gèlè kò sùn. Ọkàn ìkódò kórí ẹ̀ má ṣe kọrí. Báńkì Akeem mi ò Martins. Ọmọ Èkó arómi sálẹ̀ ògbẹ́lẹ́gbẹ́ Èkó lòdòkun lọ́sà nídìí yìí. Afẹ́fẹ́ tí ń fẹ́ bẹ̀ ní bèbè òkun fàájì tí ń ṣàn bẹ́ ń bèbè ọ̀sà. Akeem ọlọ́jà bí mo rí ìgbà lọ́dọ̀ àwọn bàbá rẹ̀. Ikú ní fìlé rẹ̀ sóde wèrè oníkan ọ̀nà kan àbùkù. Àrídùnnú rẹ̀ onídìbànújẹ́ mọ́ lọ́wọ́. Ẹ̀wá wẹ̀yìn fúnjọ́ rẹ̀ wà lọ́kùnrin gangan. Ọkọ Ìdáyàtú Ọlábísí bàbá Sọ̀díkì Ọlájò wọn. Ikú ní jẹun gbàgbé rẹ̀ gangan. Orí gbogbo ẹbí Sànúsí Agbábíà kankan ṣe gbogbo wọn bẹ̀ lálàáfíà ara. Àwọn ọmọ olówó dúró máa jíbọ̀sẹ̀ tó lówó ní owó dúró máa fòrò ogun mọ́. Àrí aya rẹ̀ ló rán mi wá bí o Akeem. Aya rẹ̀ olólùfẹ́ rẹ̀ ní Dayat. Ọlábísí ló ní ohun tó kàn ẹ́ ló kàn wọ́n. Ó pọ́ kéré àgbáyé dákun bá ń kọ́kọ́ mi dáadáa. Bàbá àwọn ọmọ mi ó pé wọ́n lè jẹ́ ká tí ó jẹ́ káṣọ ó bọ́ lọ́rùn mi gangan. Orí ó pé mo mójú ròkun mo mójú rọ̀ṣà mo fojú kálágbá lúgbò mi. Mi ò màmá rẹ̀ níbi Akeem mi dáadáa. Ọmọ Martins ni mo ń pè lọ́wọ́. Akeem ọkọ mi ni ó. Ìfọ̀kànbalẹ̀ mi bàbá àwọn ọmọ mi ni. Àrí ọkùnrin onípọ̀pọ̀pọ̀ kémi máa mú lólùfẹ́ mi gangan. Akeem aya rẹ̀ ní kí ọ púpọ̀ gẹ́gẹ́ ọdẹ́nu lé ọmọrin rẹ̀ ló ṣe ní wá kí ọ lónìí iná. Òpó ya ìlọ́dìrẹ́ àwọn bàbá rẹ̀ Èkó akéde ló pọn lágbàlúgbò mi. Èkó arọ́dẹ̀dẹ̀ má má jà. Afẹ́fẹ́ tí ń fẹ́ bẹ̀ ní bẹ̀bẹ̀ òkun fàájì tí ń ṣàn bẹ̀rẹ̀ ọ̀sà. Èkó ọmọ òòṣà ni ó ṣe má jẹ́ Kútèrè. Òòṣà ògbòbí Kútèrè ògbòrí. Ọmọ afínjú wọ̀jà wọn ní gbẹ̀ndẹ́kẹ̀ ọ̀bùn wọ́jà wọn sì rán pàṣẹ ọ̀ṣọ́. Èkó máa rí dẹ̀dọ̀ òpó òlé ọmọ àtùpà túkànà. Ẹni ọwọ́ ẹ̀ bá tó ẹ pé kí bàbá wọn lọ rè é túbẹ̀ ṣe. Èkó lẹ́kọ̀ọ́ Akeem mi dáadáa. Orí nílé Sànúsí Agbábíà kan nínú ilé ìyá rẹ̀. Akeem nílé bàbá kan wọ́n ní ti màmá owó dúró máa jíbọ̀ sí tó lówó ni. Ọmọ ọmọlẹ́sẹ̀ bí alárí mọ́lẹ́sẹ̀ ìwọ̀nlẹ̀ ọmọ ìbálẹ̀ àkànfẹ́ mi lẹ́ẹ̀ọ́bì. Ọmọ àsunkún gbàdé bàbá yóò. Àsunkún gbàdé bàbá wo. Òwú ọmọ orò tí ń jó ọmọ orò tí ń yọ ṣẹ̀ṣẹ̀. Owó dòrò lè yan máa fòrò ogun mọ́. Ọmọ amọ́lẹ́sẹ̀ bí alárí mọ́lẹ́sẹ̀ ìwọ̀nlẹ̀. Òwú kan kìí ṣe kà bẹ́ẹ̀ ni wọ́n rán ró. Àwí mẹ́nu kúrò ló jẹ́ tó òun lé ọmọ ìládẹ́rìn jọ. Orí kárí adé ni wọ́n mú olówó kàn sí ilé o. Ìbálára òun bá olówó kàn sí òde lọ. Ọmọ bá ní mara ọlámàlà àrèmátà mara zóhun ni ọjà mẹ́rin mátà tán lẹ́wọ́. Nílé ọmọ àjẹbọ̀sẹ̀ ìtọ́lọ́wọ́ ni. Òwòdòrè ìyá máa bọ̀rọ̀ ògbìn mọ́. Orí Akeem Martins ọkọ Ìdáyàt. Bàbá Sọ̀díkì mi ó ti sọdún èyí ká túnjọ péjú ṣe tẹ̀mí sí. Nínú owó nínú ọlá pẹ̀lú dẹ̀ra pẹ̀lá ẹ̀kún tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀.
ìjọ àjùmọ̀jò kò ní díjò wọ nìkan lójú àgbo àfẹ́pà láì máa fẹ́ ayé onífẹ́ òpa Akeem mi dáadáa kò sí bó ṣe lè pẹ́ńlẹ̀ ayé tó ní mọ́sàárì ọmọ rẹ ọlọ́wọ́n bá wà níyàwó kò níyàwó ya ìdáyàtò aya rẹ gangan tó rọ́bà lọ sóyún pọ̀ èso wà ní ààyè títí láéláé àṣẹyìn sàmọ́dún Akeem Martins ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún orí ló máa ṣe òye mọ̀ pé tábà wá níta ní nǹkan ìwé látẹ̀kan máa pọ́ Ọlámilékan lèmi jẹ́ Ibrahim Idrisa táráyé ń fẹ́ Akewiagbaye mi bá gbọ́ tún gbọ́ níṣẹ́ ìwé lọ́dọ̀ tiwa kan òkú olóró ọmọ ẹ̀yọ́ ọ̀la. Èkó lọ́rọ̀ òkun lọ́sàn-án Èkó lọ́rọ̀ òkun lọ́sàn-án láwọn fò ọ̀sà ò ṣe é gbé lọ́sàn-án òkun ò ṣe é gbé lọ́sàn-án o àlékò lọ́rọ̀ òkun lọ́sàn-án ẹ̀yìn rẹ̀ lọ́hùn fún. Martins gèlè kò sùn ọkàn ìkódò kórí ẹ̀ má ṣe kọrí gèlè kò sùn ọkàn ìkódò kórí ẹ̀ má ṣe kọrí.